ọmọ Yorùbá ni kí ló dàbí. Olórí. Yes, let me start with. Ẹ ṣe olóòtú fún ìbéèrè yẹn. Ọmọ Yorùbá ni mí jẹ́ ìdíje kan tá a gbé kalẹ̀ láàárín àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n pè ní JSS. Nítorí àwọn àyíká wa rí pé àṣà àti ìṣe Yorùbá ó ti fẹ́ máa di àfisẹ́yìn tèmi fi aṣọ. Ìdí ẹ̀ ṣe wípé torí ọ̀làjú ń wá wípé àní báyìí bó ṣe ń yí. Àmọ́ ó ní àwọn ibì kọ̀ọ̀kan tó jẹ́ kó ṣe pàtàkì láàárín àwọn àṣà wa yẹn tá a gbọ́dọ̀ fọwọ́ rọ́ sẹ́yìn. Pàápàá jùlọ táwọn ògo ẹrẹ tàbí ní àwọn junior yìí tí wọ́n ṣẹ̀ ń bọ̀ tí ò yẹ kí wọn gbọ́dọ̀ ṣaláì máa ní ọpọlọ nípa ẹ̀. Gbọ́dọ̀ láì ní ìmọ̀ nípa ẹ̀. So tábà máa ń wo àwọn ibi tí ẹ ti fẹ́ máa ṣe àwọn ọmọ Yorùbá ṣé kò yọ ìkó sílẹ̀? Kò yọ ìkó sílẹ̀ gbogbo ní gúúsù àríwá tàbí the south west nílẹ̀ Nàìjíríà bá lè máa gbé dé pátápátá. Bá ti kọ́ bẹ̀rẹ̀ láti ìjọba ìpínlẹ̀ látòrí local government, a máa gbé ìpele ó tún máa ga sókè a lọ sí ìpínlẹ̀ yẹn state, a máa kúrò ní ìpínlẹ̀ àwa ṣe ti state yẹn ló máa fi kọ́ gbogbo ìlú pátápátá. Àwọn tó bá wá gbégbá orókè ní kọ̀ọ̀kan àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n á tún padà wá forí gbárí. Kò wá tán síbi ìdíje yẹn nìkan torí kì í ṣe ní kápọ̀ ṣe ìdíje kó dẹ̀ lọ bẹ́ẹ̀ bó ti a gbọ́dọ̀ pinnu láti ṣe nǹkan tó jẹ́ wípé a mú kí ètò yẹn dúró títí tá máa fi rí àrídájọ́ pé ìgbà tí wọ́n ṣe kínní ni wọ́n dá kínní sílẹ̀. Àwọn àtìlẹ̀ ṣiṣọ́ lójú owó ọ̀gá fẹ́ dá sílẹ̀ yẹn. Ok, ẹ tún jẹ́ ká mọ̀ àwọn àǹfààní wo gan-an ni ó wà nínú díje ọmọ Yorùbá ní fún àwọn ògo wẹrẹ tẹ́ fẹ́ lóye. Àwọn àǹfààní wo làwọn ọmọ yìí wọ́n máa jẹ nínú ìdíje? Àwọn àǹfààní ńláńlá ló wà bẹ́ẹ̀. Tá a bá fẹnu bà pé a fa ìfẹ́ wọn àti ìrònú wọn padà sí àṣà Yorùbá. Kí wọ́n lè mọ ìran tá a ti ń bọ̀. Orí ìrùn wa tó gbé wa ró. Tá a bá ti ẹ̀sìn rárá. Ẹ̀bùn ràbàtà bá lọ́ta bí owó bí 1,500. Ó wà fún. Sẹ́wà ní sọ mí lọ́mọ kékeré kí wá ṣe nínú ìdíje yìí. Òun láṣẹjọ́ wà nínú ẹ̀ torí ẹ̀yìn inú ẹ̀ ìbáṣà Yorùbá ga. Òun láṣẹjọ́ ṣe ẹ̀kẹ́. Yàtọ̀ sí yẹn, àyè tún wà bóyá a lè mú bí 2 àbí 3 láàárín àwọn ọmọ yìí. Dárí pé àwọn oúnjẹ lẹ́nu ẹ̀kọ́ ẹ̀. A lè ṣagbátẹrù fún ilé ẹ̀kọ́ tó máa ṣe sponsorship like a scholarship. Scholarship. Àtúnṣe ètò kalẹ̀ fún wọn láti jàǹfààní àwọn ohun èlò tí wọ́n lò nílé ìwé bíi àpamọ́wọ́ tí wọ́n kọ̀wé wọn sí yẹn school bag, àwọn ìwé lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ohun ni wọ́n máa fi ṣe àǹfààní. Bẹ́ẹ̀ náà ni àwọn ife tí wọ́n máa ṣàrídájú pé wọ́n kópa nínú ẹ̀ ó wà náà fún wọn. Kódà ìwé ẹ̀rí tàbí certificate tí wọ́n lè fi hàn ìyẹn náà tí wọ́n máa bẹ̀rẹ̀. Kódà àwọn skul kan tó bá tún pèdè ìbéèrè náà táwọn ọmọ owó ṣe aṣojú fún àwọn náà tún ní ẹ̀bùn àwọn ará wákà láti ṣe. Ok, ibi tí mo tún ti wá ibi tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí ìmọ̀ kọ̀ọ̀kan yé mi ọ̀sẹ̀ olùkọ́ tẹ̀ ṣe ìwé owó ìbéèrè ẹ fi ṣe ìmọ̀ tó ti wá rẹ̀. Báwo ni fúnra yín ṣe pò báwo lẹ ṣe pò ó ṣe jọ ṣé àbíṣà náà tó ń ṣe agbátẹrù yín nǹkan tẹ́ kò sí torí kò kì í ṣe owó kékeré lẹ sọ pé oríṣiríṣi nǹkan làwọn ọmọ yìí máa jẹ lẹ́bùn lọ́kọ̀ òjọ̀kọ̀. Báwo lẹ ṣe jẹ àbí? Lákọ̀ọ́kọ́ ní ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fún wa ní ìmọ̀ àti ọgbọ́n láti gbé tó kalẹ̀. Òun náà tó ń fún wa ní ètò òun àbí tó rán wa ṣẹ̀ ó ṣe ìpèsè fún lọ́nà tí láti ọwọ́ kọ́ńpìnì ìgbòrí kalẹ̀ ẹ̀yà Exponential. Ọlọ́run dẹ̀ tí wọ́n á ṣe àtúrí àwọn tí ó tún ní kí la máa pè ìrònú kan pẹ̀lú wa wọ́n tún àwọn pọ̀ pẹ̀lú wa láti ṣàgbàtẹ̀rù wa lọ́nà kan àbí ìkejì. Àwọn kan mú apá bí ó dá apá bí ṣàgbàtẹ̀rù apá bí tó bá jẹ́ kọ́ báyìí ní ìlú àdàlù. Nítorí bẹ́ẹ̀ àtò apá àtò ẹsẹ̀ àtò ojú àti mú papọ̀ ló fi di ara kan. Ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn kan tẹ wá wò wípé ókè
àkọ́kọ́ ó ṣe máa padà lọ sórí ìdí tẹ́ ṣe wò pé kẹ́ gbé irú nǹkan ńlá yìí kalẹ̀ yẹn ni ìbéèrè mi àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ọ̀pọ̀ pẹ̀lú nǹkan tẹ́ kójọ náà tẹ́ fẹ́ ṣe yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú mi ní pé owó ni. ìjà wa rí èrè nínú gbogbo àwọn nǹkan yìí náà fún ẹ̀yin kí ni èrè yín ó kẹ̀lẹ́ rí mo mọ̀ pé àwọn èèyàn máa ọmọ pé ẹ̀ ń gbé àṣà àti ìṣe wa lára rẹ̀ ní dáadáa ẹ̀yin fara yín pẹ̀lú níbi owó yẹn lè ní lọ ìjà wa rí àwọn èrè tẹ́yìn náà máa rí lórí ọdún mọ̀ pé owó lẹ fẹ́ tì síta láti lọ ṣe gbogbo iṣẹ́ rẹ̀. lákọ̀ọ́kọ́ lọ tí bá ní pé èrè owó ni mo kọ́kọ́ fojú sí láti jẹ inú ẹ̀ ó lè má ṣeé ṣe. ṣùgbọ́n èrè àkọ́kọ́ tí mo kọ́ wá nínú ẹ̀ ni pé èròǹgbà gbogbo tí mo ṣe gbà sílẹ̀ àbí tọ́nà ṣe fún mi ní àsáímẹ́ǹtì owó ọ̀rọ̀ wá sí i pé fa ọkàn àwọn èèyàn pàápàá jùlọ àwọn owó ẹ̀rẹ̀ fọkàn padà sí àṣà Yorùbá gbé ìrònú wọn padà wá jẹ́ kó mọ̀ pé àṣà ìdá owó àyà ó lè káṣà yẹn má dẹ̀ parun ìyẹn lákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ èrè ńlá fún mi torí ó máa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú bí lẹ́gẹ́sì nìkan tá à ń tó balẹ̀ kì í ṣe nǹkan tá à kọ́ ṣe lọ́dún kan tó lè máa tán ó máa bí ọ̀pọ̀lọpọ̀ òkú tẹ́ báwọn náà máa fi lọ́wọ́ lọ́jọ́ ọ̀la bí Yorùbá ṣe ń powó fún wa yìí bẹ́ẹ̀ ó yìí máa powó fáwọn náà ìyẹn tún jẹ́ èrè wípé mo ẹ̀kọ́ àwọn generation èrè nìyẹn ibi òbí ìta tún ti ń retí pé èrè náà ti máa wọlé kọ́lọ́ọ̀dù bá kọ́ wa ní tá bá ṣe ń rí àwọn olùgbọ̀wọ́ tó máa fẹ́ dá sí i.